ilé tún ní agbára o ẹ̀yin èèyàn Armored vehicle àwọn ọmọ ológun wa ó bọ́ sínú páńpẹ́ kan táwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò àwọn bandits tí wọ́n dẹ fún wọn lánàá òde yìí Armored vehicle yẹn lẹ́ ń wò yẹn ṣẹ́yìn náà rí fọ́nrán yẹn báyẹn àwọn bandits afẹ̀míṣòfò yìí wọ́n ti lọ rí bọ́ǹbù kan kalẹ̀ sójú ọ̀nà bíi tí ọkọ̀ àwọn ọmọ ológun wa tí wọ́n fẹ́ gbà kọjá Armored vehicle wọn ọ̀nà bíi tó fẹ́ gbà kọjá gangan ni wọ́n lọ rí bọ́ǹbù yẹn wọ́n lọ rí sí bí ọkọ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ sí ní kọjá bí eléyìí àfi gbùm ó sì bọ́ǹbù gbogbo wọn dànù Armored vehicle yẹn ẹṣẹ́ yìí náà rí fọ́nrán yẹn nísìn màá yí fọ́nrán yẹn sókè tẹ́ farabalẹ̀ gbọ́ gbogbo nǹkan tí wọ́n ń sọ nínú fọ́nrán yẹn màá gbé wọlé lẹ́kùnrẹ́rẹ́ ni àmọ́ eléyìí ní agbára o ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ wọ́n ní ọkọ̀ àwọn ọmọ ológun wa yìí pé agbègbè kan tó ń pè ní Kẹta Dangigba Road tí ń bẹ ní Samfara lọ́hùn pé bẹ́ẹ̀ gangan ni òpópónà ibi tí wọ́n ti ń gbà kọjá níbi tí IED device tí gbogbo wa mọ̀ sí bọ́ǹbù tó ti dúgbàmù tó sì bọ́ǹbù gbogbo ọkọ̀ yẹn pẹ̀lú bí ọkọ̀ yẹn bó ṣe ní agbára tó ó bọ́ǹbù everything ó bọ́ǹbù ẹ̀ dànù kódà wọ́n ní pé ibẹ̀ yẹn pé ibi mopo station kan tí ò ju bíi 2 kilometre sí agbègbè ibi tó wà yẹn pé bẹ́ẹ̀ gangan ni àwọn ọmọ ológun wa ni wọ́n ń lọ ní àkókò ìgbà tí wọ́n ṣe kòńgẹ́ bọ́ǹbù yìí wọ́n ní tẹ́ ò bá gbàgbé ní January lọ́dún 2026 àwọn rẹ̀ yìí pé ṣẹlẹ̀ tó fara jọ eléyìí tó fara pa eléyìí kan náà fẹ́ ṣẹlẹ̀ àmọ́ orí kó àwọn ọmọ ológun wa yọ ní àkókò ìgbà yẹn wọ́n ní intelligence kan ló lead operation yẹn ló ṣáájú operation yẹn níbi tí wọ́n ti fura sáwọn bandits kan wípé wọ́n ń ṣe nǹkan kan ní agbègbè kan tó ń pè ní Guza local government nípínlẹ̀ Borno lélẹ́yìí ti ṣẹlẹ̀ wọ́n ní bó ṣe gbéra ńlẹ̀ báyìí tó ní káwọn máa lọ láì mọ̀ pé wọ́n ti rí bọ́ǹbù kalẹ̀ àmọ́ àwọn intelligent tó lead operation yẹn lábẹ́ Andikai lábẹ́ operation àwọn ọmọ ológun wa tí wọ́n ń pè ní Andikai wọ́n láwọn yẹn ti fojú fúnlẹ̀ dáadáa tí wọ́n ti mọ ọ̀gángan bíi tí kinní yẹn wà bóyá ó ní device kan táwọn náà gbé dání ni o tí wọ́n fi ń scan gbogbo kinní yẹn wọ́n ní wọ́n ṣe kòńgẹ́ bọ́ǹbù yẹn tí wọ́n sì rí dájú pé wọ́n rọra mú bọ́ǹbù yẹn sí kún báyìí ni tí ò sì dùn gbàmù mọ́ wọn lọ́wọ́ wọ́n ní gbogbo àwọn bandits tí ń bẹ ní agbègbè yẹn ní àkókò gbà yẹn pátápátá ni wọ́n mú lọ́kọ̀ọ̀kan léjèèjì kódà wọ́n ní wọ́n rescue àwọn kan lọ́wọ́ wọn AK-47 rifles pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ammunition wọ́n ní gbogbo àwọn bandits tó kù gbogbo wọn ṣe kí ni wọ́n fẹsẹ̀ fẹ́ eléyìí tó wá ṣe lánàá yìí ó ní agbára ẹ̀mí àwọn ọmọ ológun kan ti ṣòfò dànù báwọn torí pé kí ni ọkọ̀ yẹn Armored vehicle yẹn ọmọ ológun kan ní ń wá àmọ́ iye àwọn ọmọ ológun tó wà nú ẹ̀ àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí ìròyìn tá à ń gbọ́ explosive device wọn ó dún gbàmù lánàá o tó sì fẹ̀mí àwọn ọmọ ológun tó fi ṣòfò ẹ jẹ́ ń yí kiri sókè ẹ̀yin àmì àwọn comment kan wà like ẹ̀sìn mọ́ bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó sí aṣẹ ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ní kí ẹ bá mi bó káàkiri tààràtàrà kó kálé kókó dẹ́sẹ̀ kùkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára mò ń bọ̀ ẹ má yí kú ọmọ ẹ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. ojú máa wò bàìbà kì í ṣe ohun tó dáa ojú ṣàdédé máa gún ni ojú máa roni lápàdé ǹjẹ́ o mọ̀ pé tójú kan bá ń dùn ni ó lè rojú kejì kákàwé díẹ̀ ojú máa dà mí ẹni tó ń sunkún kájí láàárọ̀ kùtùkùtù kí ìgbé ojú ti kún ojú ẹ̀ ni ojú máa ṣèdèdè pọ́n ẹni fojú gbiná kọ́mọdé ti máa ti kékeré lọ́gbà ìṣàrúgbó ó yá súnmọ́ bí o ọ̀nà àbáyọ ti dé tàbá sọ̀rọ̀ nípa Jagunlabi ògùn tá a fẹ́ wí àtẹ̀gbò ṣe ògùn tá a ṣe láti lé àìsàn ojú jìnnà sí ni ògùn wo ni mo pè rí Novit Smart Vision Support Novit Smart Vision Support jẹ́ gbàǹkọ́bì ògùn tí a fi ewé àtẹ̀gbò ṣe láti kọjú ìjà sí cataract glaucoma blurry vision teary eye àti gbogbo àìsàn ojú pátápátá ó yá pé nọ́mbà yìí láti ọ̀dà Novit Smart Vision Support 0813-330-5509 lẹ́ẹ̀kan sí 0813-330-5509 Novit Smart Vision Support ìbẹ̀rù fún gbogbo àìsàn ojú. Ga kunkuru na ya kama da wuya kunkuru na ya kama Allahu akbar Allahu akbar ga huran nan kuka ya kama ko Allahu akbar ga na ya kama da wuta Allahu akbar ya taifa dillo Allahu akbar ga wanda sun ka gole kunkurun na Allahu akbar ga sunan kun dai gane tanan insha Allah
insha Allah ga sunan dai yanzu an fara da su daidai yanzu insha Allah bi idinillahi ta'ala ga tanan fa